أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى. عليكم kí Ọlọ́run, عليكم ìyọ́nú Ọlọ́run kó máa bá ẹ̀mí aṣojú gbogbo ayé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Gbogbo àwọn tí wọ́n gbé sànẹ́bì, tí wọ́n ṣiṣẹ́ ànẹ́bì, tí wọ́n tẹ̀lé ànẹ́bì wa Muhammad sallallahu alayhi wa sallam. Láwọn ọmọ kí àwọn sàhábà, àwọn tó jẹ́ sàhábì ẹ̀, àtàwọn ọmọ kí wà ànẹ́bì, àtàwọn ìyàwó ànẹ́bì, àtàwọn ọmọ ànẹ́bì, Ọlọ́run bá ṣàlékún kẹ́ wọn. Gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn náà wà fún àwọn ọ̀gá wa tí wọ́n ti wà níwájú Ọlọ́run, tí wọ́n papòdà, Ọlọ́run dákun máa wà pẹ̀lú wọn. Àlékún kẹ́ Ọlọ́run, àlékún ìyọ́nú Ọlọ́run kó máa bá wọn. Lálùbáríkà tí wọ́n bá wa gbà ní gbogbo àwọn ẹni Ọlọ́run tí à ń lo ìjì wọn lónìí, Ọlọ́run dákun máa wà pẹ̀lú kọ̀ọ̀kan wọn. Dókè bá wa gbà ní ìpamọ́ rẹ̀, adamallahu hayatahu. Ọlọ́run dákun jẹ́ àrí bàbá pẹ́ o. Ọlọ́run jẹ́ mi wọ́n gùn fún àtọ̀pọ̀lọpọ̀ àlàáfíà. Má fi kọ́ mọ́ ṣe àlàáfíà àwọn Ọlọ́run. Naam, èyí tí yóò ti máa jẹ́ àǹfààní tí a tún mú wá fún wa lónìí, tá a máa rí ẹ̀kọ́ kọ́ ń bẹ̀. Ẹ dákun gbogbo àwa tí ọ̀rọ̀ yìí bá dé tí ìgbọ́ rẹ̀, ẹ jẹ́ kí a gbìyànjú láti máa share rẹ̀, ká máa like ẹ̀. Kódà ẹ tún máa follow wa náà lórí YouTube wa. Ẹ dákun torí Ọlọ́run, ẹ máa subscribe fún wa ń bẹ̀. Ọ̀rọ̀ àǹfààní là ń mú wá fún wa yìí kó lè máa jẹ́ àǹfààní fún gbogbo àwọn Mùsùlùmí. Èyí tí a tún mú wá lónìí, òun náà ni nípa wípé òbí ò fi ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ ọmọ mọ́. Gbogbo òbí, àwọn òbí lásìkò yìí, wọn ò fi ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ àwọn ọmọ wọn mọ́. Wọn ò fi ẹ̀kọ́ ẹ̀sìn tọ́ àwọn ọmọ mọ́. Tí ó já sí pé ìyí tí à ń pè ní ẹ̀kọ́ ẹ̀sìn, ó kó nǹkan mẹ́ta dání. Ó yàtọ̀ sí pé èèyàn fẹ́ lọ kọ́ ẹ̀kọ́ mímọ́. Nǹkan mẹ́ta tí ẹ̀kọ́ ẹ̀sìn kó dání, àkọ́kọ́ òun náà ni ìjọsìn. Ẹlẹ́ẹ̀kejì ni ìmúra ẹ̀sìn. Ẹlẹ́ẹ̀kẹta ni ìwà ẹ̀sìn. Mẹ́tẹ̀ẹ̀ta yìí tí ò bá ti sí lọ́dọ̀ Mùsùlùmí tó pera ẹ̀ ní Mùsùlùmí nínú Islam, ó túmọ̀ sí pé Islam ti ń jò nínú ilé yẹn o. Islam ti ń jò ń bẹ̀. Ọ̀nà tí Islam ò ní fi jò nínú ilé rẹ, wọ́n tó jẹ́ Mùsùlùmí, ni pé kó mójútó mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yẹn. Ìjọsìn, àìmọye òbí tó ń kírun tọ́mọ ẹ̀ ò kírun, Islam ń jò nínú ilé rẹ̀. Tó kó ti mójútó ọmọ yẹn láti kékeré, àwọn ẹlẹ́sìn tọ̀hún ni ní tí wọ́n ní nìyẹn. Kékeré náà àwọn ní ìjọsìn, wọ́n ti mójútó ẹ̀sìn yẹn láti kékeré fún àwọn ọmọ kó tó di pé ọmọ yẹn dàgbà. Ṣùgbọ́n àwọn Mùsùlùmí, àwọn ò máa fílẹ̀, a máa wò ni. Lọ́dọ̀ àwọn àfáà gan, àìmọye tí kí n kírun tó sì ń ṣe wáàsí káàkiri fún wa. Tẹ́ bá wọnú ilé wọn, ìyàwó wọn ń kírun, àwọn ọmọ wọn ń kírun. Ká máa sọ tí ń ṣe àfáà. Tí ò bá ti mójútó ìjọsìn, ẹ̀sìn ń jò nínú ilé rẹ̀ o. Ẹlẹ́ẹ̀kejì, òun náà ni ìmúra ẹ̀sìn. Gbogbo àwọn Mùsùlùmí lóbìnrin, kódà ọkùnrin gan, ìmúra ẹ̀sìn ń bẹ fọ́kùnrin nínú Islam. Káwọn ọkùnrin máa wọ crazy jeans, kì í ṣe ìmúra ẹ̀sìn. Bọ́sí gbogbo ohun tí àwọn òbí yẹn bá ti ń wọ̀, làwọn ọmọ náà wọ́n máa padà wọ̀. Ní tí wọ́n ń wọ̀ yẹn, wọ́n sọ fún ọmọ rẹ pé èyí tí mò ń wọ̀ yìí ló dáa, kí wọ́n náà máa wọ̀. Lọ́gbà tó ń bá wá wọ̀ yóò máa bà ẹnu jẹ́ pé kí ló mú ọmọ yìí wọ̀ báyìí. Ní tí wọ́n náà ṣe ló ṣe. Especially àwọn obìnrin, ẹlòmíì yóò wọ skẹ́ẹ̀tì tó yá sí pé yóò tight mọ́ ní gbogbo ara báyìí, yóò wá yọ shape ẹ̀ jáde. Yóò wá tọ́pù kan èyí tó yá sí pé yóò wá pọ́ǹpù gbogbo èso méjì tọ́lọ́run fún un, yóò pọ́ǹpù ẹ̀ síta báyìí. Yóò wá ìjáàbù kékeré, yóò gbìyànjú sórí ẹyàn. Ó náà ti múra Islam. Yàtọ̀ sí àwọn tó yá sí pé àwọn yẹn ìjálọ́hùn làwọn ń lò, àwọn èèyàn tí ẹ̀ lo ìjáàbù Islam, wọ́n mú Islam. Ká máa sọ yìí tí ẹ̀ ń wọ gbogbo àwọn nǹkan yẹn wà lọ mú ìjáàbù kékeré kan nínú ìmúra Islam tí Islam sọ fún wa. Ìyẹn obìnrin gbọ́dọ̀ lo ìjáàbù tó máa kọjá ìdí rẹ̀ síwájú sẹ́yìn díẹ̀. Yóò cover gbogbo àwọn ara rẹ̀, yóò tún wọ aṣọ tó yá sí pé yóò fẹ̀ díẹ̀ lára rẹ̀ tí ò ní gbé shape ẹ̀ jáde. Lọ́kùnrin ìgbà tó bá ti gbé shape ẹ̀ jáde, òun polongo ìtọ́lọ́run fún ẹ.
tó yá sí pé Ọlọ́run sọ pé àwọn ọkọ yín nìkan ló gbọ́dọ̀ máa rí ó ń polongo ẹ̀ fáyé nù nígbà tí o bá ti wá ń ṣe bẹ́ẹ̀ múra kí ló sọ fọ́mọ rẹ ó náà máa ṣe bẹ́ẹ̀ múra nìyẹn ìmúra ẹ̀sìn ò sí mọ́ ìsìláàmù tí ń jònú léèyàn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ìwà ẹ̀sìn nínú ìwà ẹ̀sìn òun ni tàwádùn ń bẹ ìtẹríba òun ni àlàyáwó ń bẹ ìtìjú tá a bá ti rí ìtẹríba àti ìtìjú lọ́dọ̀ mùsùlùmí ìwà ẹ̀sìn ti kú lọ́wọ́ rẹ̀ àwọn ọmọ ẹ̀yà wa tàn ń nì wọ́n ń sọ pé kò dáa kíyàn máa bẹ̀rẹ̀ kí ọmọ kí òbí kíyàn máa kóbì máa kúnlẹ̀ kí òbí rẹ̀ kákọ̀ pàdé ra wa ká sálámà kò dáa o àṣà ni èyí táwọn ń ṣe yẹn àṣà aláṣà ni wọ́n mú wá fún wa àṣà tiwa nílẹ̀ Yorùbá wa ní kí ọkùnrin ó bẹ̀rẹ̀ dáadáa láti sálámà sáwọn òbí rẹ̀ sáwọn àfáà rẹ̀ sáwọn aṣáájú ẹ̀ nínú Islam àṣà tiwa ni kóbìnrin ó kúnlẹ̀ ẹsẹ̀ méjì dáadáa fáwọn òbí rẹ̀ fáwọn àfáà rẹ̀ fún àwọn aṣáájú ẹ̀ nínú Islam kì í ṣe ṣíríkù rárá kò sínú ṣíríkù kò sínú ẹbọ kò sí tó ń pè ní ẹbọ mẹ́ àṣà wa ni tó yà sí pé nínú àwọn ìwà ẹ̀sìn ní ìwà ẹ̀sìn tí a gbọ́dọ̀ fi kọ́ àwọn ọmọ wa tá a gbọ́dọ̀ fi tírèènì wọn dáadáa gbogbo àwọn tábà tí wọ́n ní mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yìí ẹ̀sìn tí ń jónú lé wa o tábà ní mẹ́tẹ̀ẹ̀ta èyí tá a sọ yìí ìjọsìn ìmúra ẹ̀sìn àti ìwà ẹ̀sìn tábà ti ní mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀kọ́ ẹ̀sìn tí ń jónú lé wa láfààfi sọ wípé laysal jamalu bi athwabi tusayyinuna innal jamala jamalul ilmi wal adabi afáàní laysal jamalu kì í ṣe ìrẹwà bí athwabi tusayyinuna àwọn aṣọ ńláńlá tá ń kó wọ̀ yẹn tó ń kó ọ̀ṣọ́ bá wa àwọn mọ́tò ńláńlá tá ń wọ̀ ilé ńláńlá tá ń kọ́ yẹn kì í ṣe ìrẹwà nìyẹn ṣàpẹ́ ọmọ mi wà ọlọ́run òbí rẹ̀ ó rán wọn léèwé yóò rán lọ yunifásitì yóò tún rán lọ lé kíw tó bá tó stage kan yóò stop kíw ṣàpẹ́ ẹ̀sìn jẹ́ ti kó òun lé yẹn náà tó bá tó stage kan yóò kó òun lé kíw yóò ní o fẹ́ kàwé yóò wà wọn lọ léèwé yóò sáfù ìjọba tó bá dé láti sáfíìsì tó dé ọlọ́run wà lọ fi ṣe kò ń gẹ iṣẹ́ kan tí àwọn bàbá rẹ̀ ti ṣe kọjá síwájú ọlọ́run yóò fi ṣe kò ń gẹ fún ọmọ èèyàn ó wà pàdé àánú lọ́dọ̀ àwọn èèyàn kan wọ́n wà fi sínú ọ́fíìsì ńlá tó bá wọ́n jókòó sínú ọ́fíìsì yìí yóò wà máa rówó ńláńlá ń bẹ̀ yóò kọ́lé fún àwọn òbí rẹ̀ yóò ra mọ́tò fún wọn yóò ṣe gbogbo nǹkan fún wọn gbogbo tó ṣe fún wọn yìí kì í ṣe ìrẹwà àfààní ìyẹn kọ́ ni ìrẹwà ẹ̀sìn o ìyẹn kọ́ ni ìrẹwà ẹ̀sìn a lè pè yẹn ní ìrẹwà ẹ̀sìn a lè pè ní ẹ̀kọ́ ẹ̀sìn a sì lè pè ní ìmúra ẹ̀sìn a lè pè ní ìjọsìn. Innal jamala jamalul ilmi wal adab ó àfààní dájúdájú tá à ń pè ní ìrẹwà ẹ̀sìn tá a fi máa pàtàkì ọmọ yẹn tá a máa rí lára pé wàláhì èèyàn rí ní ẹ lọ́dọ̀ lọ. Jamalul ilmi òun náà ní ìrẹwà mímọ̀ kó ní mímọ̀ knowledge nìyẹn kó mọ̀ nípa ẹ̀kọ́ Ọlọ́run dáadáa ọ̀tọ̀ nìyẹn knowledge. Wal adab kó tún ní moral pẹ̀lú ẹ̀ tá à ń pè ní ẹ̀kọ́ ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ ọ̀nà pè ní al adab ìní ẹ̀kọ́ ẹ̀sìn yẹn ó ṣe pàtàkì nínú ayé ọmọ wa àìmọ̀ òbí tí wọ́n mọ lọ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe wọ́n kó lọ mọ ẹ̀kọ́ nípa Ọlọ́run yẹn kì í ṣe ní ayé tó ti lọ kọ́ ẹ̀kọ́ nípa Ọlọ́run yẹn wọ́n máa kọ́ ní ẹ̀kọ́ ẹ̀sìn náà ń bẹ̀ o ṣùgbọ́n àwọn òbí náà níṣẹ́ ṣe a gbọ́dọ̀ máa wọ́ọ̀ṣì wọn mọ́ wa a gbọ́dọ̀ máa wò pé ṣé ẹ̀kọ́ ẹ̀sìn yẹn ń ṣiṣẹ́ lára rẹ̀ ẹ wàá máa wò ó tó bá délé ṣó ń kírun ṣásìkò ohun tó gbé kẹ́tù ó ṣàlùwàlá tá bá ti ń fojú fò ẹ̀sìn ti ń jònú lé yẹn o afáàtú wa ní pé alim banika shigaran qabla kabaratihim
فليس ينفع بعد الكبرة الأدب àfààní alim banika ṣìgáwọ kọmọ rẹ ní ẹ̀kọ́ ẹ̀sìn kó tó dá nígbà tó ń bẹ ní kékeré tó ìkéré yẹn kọ́bìlà kàbọ̀rà ti ń ṣíwájú kó tó dàgbà mọ́ ẹ lọ́wọ́ tó kó tọ́mọ yẹn bá ti dàgbà tí maturity bá dé bá ọmọ tọ́mọ yẹn bá pọ̀ mọ́ 15 years láti 10 11 12 ó ń lọ 15 maturity ti ń dé ìwọ tó bá gbìyànjú láti kọ́mọ ní ẹ̀kọ́ ẹ̀sìn láti kékeré tó ń dúró tì máa fàdúrà kún àwọn tó lè jèrè àwọn àwa tá a lè jèrè irú ọmọ yẹn nìyẹn tó bá ti wọ́n kúrò ti pé 15 years tó ti mature má fi lẹ̀ o gbọ́dọ̀ tún fi lẹ̀ tó kó gbogbo ohun tó bá rìn sí àwọn tó bá rìn tó bá yá sí kó máa mú gbó ní bá rìn yóò belong síbẹ̀ o tó bá yá sí kó ọmọ yahoo ní bá rìn yóò belong síbẹ̀ o kò sí ìtí ó bá ṣe nínú gbogbo ẹ̀ àfi kí òbí yẹn má fi lẹ̀ àwọn òbí kan tó wá gọ̀ wọ́n sọ pé ọlọ́run ló tọ́ àwọn ọlọ́run tọ́ wọn náà wọ́n kọ́ gbìyànjú ọlọ́run wà sọ̀pọ̀tì láàgbìyànjú ní pé ó mójútó fàdúrà sí o gbọ́dọ̀ fi lẹ̀ abáni kọ́mọ rẹ ní ẹ̀kọ́ ẹ̀sìn nígbà tó bá ń bẹ kékeré síwájú kọ́mọ yẹn ní tó dàgbà wọn lọ́wọ́ falisa yanfa'u ba'da al-khibrati al-adab àfààní falisa yanfa'u al-adab ó ní kò sí àǹfààní fún ẹ̀kọ́ kankan mọ́ ba'da al-khibrati lẹ́yìn ìgbà tọ́mọ yẹn bá ti dàgbà mọ́ ẹ lọ́wọ́ àyèmọ́yé ọmọ tí ń pàṣẹ fún àwọn òbí ẹ̀ lásìkò yìí tí ó sì nẹ́tọ̀ ní Islam ní tí Islam sọ fún wa ni pé ó dìgbà tí ọmọ bá pọ́mọ 40 years kó tó máa ní kí owó ọmọ yẹn kó tó máa ní àṣẹ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ mọ́ ó gbọ́dọ̀ máa wà lábẹ́ òbí ẹ̀ títí di 40 years kódà kó ti marry kó ti níyàwó lé àbóǹbẹ lọ́dọ̀ ọkọ rẹ̀ àṣẹ àwọn òbí rẹ̀ ó gbọ́dọ̀ máa tẹ̀lé títí ó fi pọ́mọ 40 years ọmọ 10 years ọmọ 15 years àwọn òbí ti jùlẹ̀ báyìí nígbà tó ti mú wálé fún wọn iṣẹ́ wo lọmọ 15 years ń ṣe tẹ́rán léwé tẹ́rán lè kí tó wọ́n kó wálé fún yín tẹ́ ń gbà á iṣẹ́ wo ní í ṣe òbí ẹ̀ mójútó ọmọ o ọ̀nà tá a sì lè gbà mójútó láti sọ yẹn tó bá ti mójútó láti kékeré má fi ilẹ̀ máa ṣàdúrà sí máa bẹ lọ́wọ́ sí bọ́lọ́ má yí ọkàn ọmọ yìí padà yín tèmi òbí rẹ̀ ń ṣe kóun náà máa ṣe ẹ̀yin náà máa rìn síbi tí ọmọ ti pé ìwà tó dáa ló ń wò yìí jẹ́ kí èmi náà ṣe bẹ́ẹ̀ tá a bá ti mójútó wọn láti kékeré tá a sì fàdúrà kún ọlọ́run ó sọ̀pọ̀tì wa ṣùgbọ́n ká wá jù wọ́n lẹ̀ wọ́n ti dàgbà tó àmọ́ bẹ́ẹ̀ pé lásìkò yìí gan lágbára àsìkò yìí là gbọ́dọ̀ fọ wọn mọ́ wálẹ̀ wọ́n dìdàkudà mọ́ wa lọ́wọ́ àsìkò tá a wà yìí a gbọ́dọ̀ fi wọ́n lẹ̀ lópin ìgbà tó bá ti fi wọ́n lẹ̀ lásìkò yìí àfà àánú ọlọ́run nìkan ló kù bá ti tó sí èyí tó fẹ́ máa jáde ó ti wà níbi ss1 ss2 ss3 ó máa wo àwọn tí ń bá rìn pé àwọn èèyàn rí ni àbáwọn mùsùlùmí tí ó ń jọ́sìn ni àbáwọn tí wọ́n múra ìsìláàmù dáadáa ni àbáwọn tó ní wẹ́ẹ̀sìn lọ́wọ́ ni túmọ̀ sí pé ọkàn wọn máa balẹ̀ pé alhamdulillah àìmọye àfà náà tí wọ́n fi ọmọ dá obìnrin wọ́n fi obìnrin tó yẹ sí pé òun ò tiẹ̀ múra ìsìláàmù tẹ́lẹ̀ wọ́n wà fọmọ dá ó gbọ́dọ̀ fọmọ yẹn dá o àfi kú wọ fún ẹ tètè fọmọ yẹn mọ́ra pé bí Islam ṣe sọ yìí máa múra báyìí máa ṣe báyìí ìyẹn làfà yẹn náà fi jèrè lọ́dọ̀ Ọlọ́run ní Islam ò ní fi jóná lé ẹnì kankan wa ẹ dákun yìí tá a sọ yìí kó máa jẹ́ àǹfààní fún àwọn mùsùlùmí gbogbo àwa tí ọ̀rọ̀ yìí bá dé tí ì gbọ́ wa ẹ dákun ẹ jẹ́ bá a máa ṣe ààrẹ ká bá a máa láìkẹ́ ká máa kọ́mẹ̀ntì fún kódà lórí YouTube wa ẹ máa subscribe fún wa ń bẹ ẹ dákun tó tọ́ lọ kọ́rọ̀ yìí lè máa jẹ́ àǹfààní káàkiri lágbàáyé Ọlọ́run abẹ́ gbogbo ìgbésẹ̀ èyí tí àwọn ọmọ wọn máa gbé tí ò ní dùn mọ́ wa nú ọlọ́dọ̀ máa fún wọn ṣe má sì fáwa náà Ọlọ́run wọlé àṣẹ rẹ gbogbo tá à ń ṣe tó ń wọ̀n wá ní kó máa wọ́n àwọn ọmọ wa lójú ọ̀nà Islam lọ́lùbẹ́gà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọlé àṣẹ Ọlọ́run subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.